lè má rí tiẹ̀ pé ó sọmọ sílẹ̀ ní títì ó ń bára wọn jà torí ọkùnrin nínú onílùú. láì ṣe Nàìjíríà. gbogbo ìwà pálapàla ìwà òṣì tí wọ́n ní ká má ṣe ọwọ́ lọ́wọ́ ti bá. woman trafficking tí wọ́n kọ̀ nílùú yìí pé àwọn ò fẹ́ ọmọ Nàìjíríà wa lè máa rí pé ó ń ṣe especially Yorùbá wọ́n ṣe báyìí wọ́n gbé sórí ni. ẹ tún gbọ́. wọ́n tún máa sọ pé sẹ́mi ni mo gbé wọlé mi ni bọ́gà ẹ̀mí ni kinní kan wàá sanwó mi tó bá sanwó mi wàá kú ni. kọ́mọ kan fi lè gbówó wọn sá lọ bóyá wọ́n gbé ọmọ yẹn wọlé kọ́mọ yẹn wá gbówó wọn sá lọ ẹ máa rí wọn wọ́n ti bọ́ sórí TikTok. ṣáà gbọ́dọ̀ mọ̀ tó bóyá ẹ fi owó gbé ọmọ wọlé. ṣé wọ́n gbọ́dọ̀ mọ̀ nǹkan tó láwọn ò fẹ́ nílùú yìí nìyẹn ẹ̀kẹ́ tó ń ṣe ẹ tún ṣe hàn wọ́n pé yẹ̀ ẹ̀sẹ̀ tó ń ṣe. ọgbọ́n láwọn Libya ní. so ẹ jọ ẹ bá wa ṣe program fún gbogbo àwa ọmọ Nàìjíríà táwa nílùú yìí kẹsọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ tó máa gbọ́ tó máa sunkún fún wọn torí wọ́n dójú ti àwọn kan tí wọ́n ń dójú ti àwọn olórí wa lóòótọ́ àwọn olórí mi náà wà ní dídìbàjẹ́ o àwọn olórí mi náà wà ní dídìbàjẹ́ ṣùgbọ́n èyí táwọn ọmọlẹ́yìn ṣe ó ti pọ̀ jù at least mi ò tí ì lò rárá nínú ìlú ìní mo ti lò more than 10 years now. Definitely you know the system. And láti nǹkan bíi 7 years ago òun ní gbòdògbòdìyàn yìí ti bẹ̀rẹ̀ òun nílùú yìí ti worst. ó tó 2012 13 14 yẹn kò sí problem báyìí náà kò sí wàhálà báyìí ṣùgbọ́n láti 15 upward báyìí oríṣiríṣi kan ń ṣẹlẹ̀ ní àwọn ọmọ tí wọ́n kàn ń kó wọlé àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé ni tí wọ́n lépo lójú. aṣọ tí wọ́n ní ká máa wọ̀ nílùú yìí aṣọ tí kò ní ṣe para wa ni ká borí wa ọmọ Nàìjíríà wa lè máa rí tó máa ra jàlábíà tá a tún mú lọ fún télọ̀ kó bá wò sí lè fi tẹ̀ kó lè bá táìtì ẹ̀ dáadáa kó lè bá dé ṣèpò ẹ̀ yọ. nǹkan tí wọ́n dẹ̀ fẹ́ lu yìí nìyẹn a máa ṣe fún wọn. tó báwo ni àwọn náà ṣe ní kálẹ̀tì pẹ̀lú wa. a sì máa dórí TikTok níbi táwọn máa bọ̀ yẹn. ẹ jọ sà ẹ bá ọmọ Nàìjíríà tó wà ń lu yìí ẹ jọ ẹ bá wa ṣe ṣó fún wọn kí ẹ bá wọn fi sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n láwọn lọ sí Nàìjíríà kí ló wà Nàìjíríà tọ́wọ́ lọ mú kí ló wà nínú Nàìjíríà tí wọ́n fẹ́ lọ mú lóòótọ́ pariwo Yorùbá nation but Ọlọ́run ti dé ládé fún wa náà Ọlọ́run ti dé ládé fún wa tọ́lọ́ bá gba ilẹ̀ wa fún wa a lè ní bóyá à ń lọ lẹ́gbà yẹn pẹ̀lú. Ọlọ́run ò tí ì dé ládé fún wa kẹ́nì kankan máa pè mí mo wà lórí program. pẹ̀lú fọkànbalẹ̀ pẹ̀lú ayọ̀ ọkàn Nàìjíríà wo ni wọ́n lọ ṣébi tí òṣòwò tí wọ́n ní kíní owó ní kíní àkáǹtì tí wọ́n lè rí gbà jáde tí wọ́n sun báńkì káàkiri àdúgbò ṣébẹ̀ ni wọ́n lọ. ibà ẹnìsì tí wọ́n ṣe rí tọ́rọ́ kọ́bọ̀ wọn ò ní máa fi mánéjẹ̀ ọmọ náà wọn bọ́dà bí àràbùgọ́ ṣe bí àwa Nàìjíríà ẹ̀ṣẹ́lẹ̀ Yorùbá bá ṣe ń ná owó yàfùyàfù àràbùgọ́ náwó ẹ̀ bẹ́ẹ̀ àràbùgọ́ náwó ẹ̀ bẹ́ẹ̀ Arab person kò lè fi rúbẹ̀ báyọ̀ ṣeré but ẹ̀ máa rí àwọn Nàìjíríà every Friday báyìí wọ́n ti gba páàkì lọ wọ́n ti gba rẹ́sítọ́ráǹtì lọ ìwọ̀kúwọ̀ ọmọ aṣáájé ọmọ aṣoṣù tó bá wù wọ́n àwọn tó ní ìlú mélòó nínú wọn lè rí níbẹ̀ ẹ bá wọn sọ èyí tó jò tọrọ korò lára wọn ìwọ gọdí sọ fún wọn wọn ò ní gbọ́ wọn ò ní gbà wọn ṣàwọn làbá wọn ṣiṣẹ́ owó àwọn ni tí wọ́n fi ń para wọn lára tí wọ́n fi ń pa àwọn ẹlòmíì lára ẹ bá wọn sọ èyí tó jò tí tọrọ korò lára wọn wọn tẹ ro bí wọ́n ṣe fi lé sí because ká ní wọ́n ro bí wọ́n ṣe fi lé sí ni ìlú yìí hustling feed ni owó la wá àwa ṣe pátí àwa ṣe fàájì ẹwọ́ nǹkan tẹ máa wá ẹ fi dè nǹkan mọ́lẹ̀ nílé ẹ gẹ́rà kúrò nínú ìlú wọn ẹ má tẹ̀bà ẹlòmíràn lóhun ti lo igbá kan yes àwo kan yes ókè kí ló kójọ nílé á ní kò sí kankan ìdájọ́ pé igbó ṣàmàdó góró òjò gbádùn bó ṣe ń gbà ló ṣe ń nà kò lákòójọ ẹ jọ̀ọ́ ẹ bá wọn sọ̀rọ̀ ìlú yìí àwọn tó wà ń lu yìí wọn fàyè ní wọ́n lára báyìí
tẹ́lẹ̀ àwa la fà á tá à ń jẹ́ kó máa fi ayé máa ní wá lára àwa la fà á àfọwọ́fà ara wa ni àfọwọ́fà ni àwọn olórí wa ní ìlú yìí wọ́n ti ṣe sí wọ́n ti sọ sí but àgbọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wọn sọ̀rọ̀. ẹ mọ nǹkan ẹyọkan tí mo sọ tí mo mú dání ó ní ìlú nàìjíríà tá à ń lọ ọlọ́run tí ìbá wa dé yorùbá nation ládé kò sí rọ́ńbẹ́ gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà tẹ wà nílùú àràbò pátá kò bá ìlú Benghazi nìkan wí o general talk kò sí nǹkan tí mo tún fẹ́ sọ ju pé kí n kàn fi kún ọ̀rọ̀ tí wúmà yìí sọ èmi ò ní wúmà yìí ń parọ́ o èmi ò ní ó ń sọ òótọ́ o àmọ́ ẹni tó bá ní ọpọlọ nínú àwọn tá à ń gbọ́ kínní ẹ̀ mọ̀ pé nǹkan tó ń sọ ni same thing náà ń ṣẹlẹ̀ ń bì yìí ó kàn jẹ́ ìlú Amẹ́ríkà gba olè ó gba ọ̀lẹ ni ìlú Amẹ́ríkà ń ṣèlú ẹlẹ́sìn ẹ̀yin àbúrò mi ẹ̀yin brọ́dà mi ẹ̀yin ẹ̀gbọ́n mi èyí tó jù mí lọ èyí tí ò tó mi torí mọ̀ nípa tó máa jù mí lọ náà máa wà ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ lídà wọn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá kí ló dé tẹ́ ẹ pé àrò àti ọ̀dọ̀fin kẹ́ bá ọmọ yìí sọ̀rọ̀ ẹni tó bá sọ̀rọ̀ nínú wọn tí ò bá gbọ́ tọwọ́ ọlọ́pàá Libya bá ti tẹ̀ ó ti tán nìyẹn tẹ́ ẹ bá pè wá pé ká ṣe show àwa máa ṣe show àátún wọnú ẹ̀ ju bẹ́ẹ̀ ṣe lérò lọ ẹni tó bá máa rán mi iṣẹ́ tó bá ti rán mi iṣẹ́ detective lèmi gangan fúnra mi bẹ́ẹ̀ ni so èèyàn gbọ́dọ̀ tẹ tí èèyàn kódà kéèyàn má tiẹ̀ ṣiṣẹ́ security rí kó má ṣiṣẹ́ ọlọ́pàá rí tó bá gbé iṣẹ́ fún ẹ ṣe ìwádìí nígbà tẹ gbé iṣẹ́ yẹn fún mi kó má dàbẹ̀ pé torí ó máa ń dọjọ́ iwájú wọn ní àwọn kan ní mánu ààrẹ àmàrúfù yẹn akúkú pé ń gbà yẹn a ní kó bá wa ṣe kínní kò dá wa lóhùn mi ò ń gún yẹn nìkan kan kéré bọ́ ẹ̀yin ọmọ wa tẹ́ ẹ wà ń bẹ̀ ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu obìnrin yìí o ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ wọlé tó bá padà ẹni kọ́ lọ wo kínní yẹn láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu obìnrin yìí gbogbo ẹ̀ ló wà lórí mi wọ́n ní kẹ́ má mu gbó ẹ̀yin lẹ máa mu gbó wọ́n ní ẹ má mutí ẹ̀yin lẹ máa pop champagne nílùú arabu ìlú ẹlẹ́sìn wọ́n ní kẹ́ má ṣaṣẹ́wó ẹ̀yin lẹ máa rí ń bẹ̀ wọ́n láwọn obìnrin wa wọ́n ní tó bá ra ọjà tó owó wọn bá kù 10 dirham àbí 10 whatever tó bá pẹ́ àbí 5 wọ́n lẹ máa ṣí ọyàn síta ẹni kan fọ ọ̀rọ̀ yàn kàkà kó oníkan yọ ọjà yẹn tó bá jẹ́ nǹkan tó kù rè kó oníkan yọlẹ̀ ẹni kan fọ ọ̀rọ̀ yàn àánú yín ṣe mí ìwọ tó o bá mọ bó ṣe ń gbóná nílùú nàìjíríà lénìí o ò ní máa bá wọn ṣòṣì nílùú tọ́lọ́run bá fi ẹ́ sí àwa gọ́gọ́ tá a wà ń lu òyìnbó ẹ̀rù ń bà wá báyìí torí ìlú bàbá wa ni kò sí bí ọkàn wa bá lè balẹ̀ tó ọmọ àlè èèyàn ọmọ àlè ẹni tó yẹ pé bóyá ó kàn ṣe àṣìwọ̀ ni wọ́n bí sílùú yorùbá tó bí sílùú ọmọ abínibí nìkan ló máa ní situation tó wà ní nàìjíríà ló máa ní ọkàn ń balẹ̀ a ní kí ló kàn mí ẹni tó bá ti ṣe kí ló kàn mí sọmọ pé tí ò bá kan akun ẹbí akun ara ẹ kí là ń lọ wá nílùú nàìjíríà lóòótọ́ wúmọ̀ yìí sọ̀rọ̀ wàhálà ọ̀rọ̀ tí wúmọ̀ yìí sọ gan tó bá yẹ pé mo kàn play ní 10 minutes tí mo wá play lẹ́ẹ̀mejì tí dẹ̀ pa ṣó yìí kí oníkálukú yìí máa lọ mú gúgúrú yẹn kẹ́ máa yan jẹ a máa ráwọn òpònú tó máa bú wúmọ̀ yìí o a máa ráwọn kan tó máa ní kò kan ayé wúmọ̀ yìí dẹ̀ pé èdè kan ó ní táwọn bá ṣe wọ́n á ní kí ló kàn yín bẹ́ẹ̀ àwọn làwọn lára wọn ẹlẹ́ lára yín any small thing ẹ ti gbé lọ tiktok ti wá báyé ọmọ yorùbá jẹ́ kódà amẹ́ríkà tó ní tiktok gan kò wọ́ọ̀sì báyìí àwọn obìnrin wa eléyìí ń sọ̀rọ̀ libya nìkan gbogbo àwọn obìnrin wa káàkiri tó wà lágbàáyé wọ́n á máa tọ́ bọ̀ dí ní tiktok nítorí coins tán fún wọn wọ́n masturbate mo fi alukurani búra ohun tí mo ti rí ni alukurani mo fi búra mo ti wà lórí show obìnrin masturbate ó mú spam jáde báyìí ní ọmọ yorùbá ó mú jáde nítorí coins tó fẹ́ gbà ẹ ó dàn hello 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 ok mo ń gbọ́ yín mà ṣe fẹ́ dá sí ni. ok. ẹ lè blame àwọn Libya people a lè blame wọn number one. a ní kí wọn fẹ́ lágbo ní wátà ń dárin. àwọn kan wà tó jẹ́ pé lórí burúkú ni wọ́n wá sí wọnú ṣọ́ọ̀bù àràbù wọn lọ ra
aṣọ ni o aláwọn fẹ́ ra aṣọ wọn lọ jí aṣọ débi pé tó bá dípà yòókù tá fẹ́ wọlé bá fẹ́ lọ ra aṣọ wọn máa fowó wa fojú olè wò wá ó tẹ̀sí tó kọ́ wọ taxi kọ́ wọlé gíìsì nínú olílù a ti mọ̀ pé muslim country la wà á máa abide pẹ̀lú rules wọn kọ́ ni irọ́ ni wọn ò ní ṣe bẹ́ẹ̀ o oríṣiríṣi ìwà orí burúkú tó gbé kúrò ní nàìjíríà lọ́wọ́ á ṣe ibi ìbàyẹn náà ti ń jà sọ́kọ. sísítà mi títí àràbù tó máa jára wọn sí. ní sùúrù jẹ́ kí kọ́kọ́ ní sùúrù náà máa jẹ́ kó sọ̀rọ̀ inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí sórí bí ṣe ń sọ ìgbogbo èèyàn ló ń gbọ́ ẹ náà dẹ̀ ń gbọ́ mi ṣe rí ẹ organize àwọn boys ní àdúgbò tó jẹ́ ọmọ Yorùbá ṣe rí nǹkan tẹ́ ẹ lè ṣe fún Libya tó lè fi pay wọn ẹ organize àwọn kan ẹ máa tí mò ń sọ àwọn tó ń báyàn wí ṣe nírú àwọn obìnrin tó bá rí tó wọ lẹ́gìsì yẹn kọ́ mú wọn kí Nàìjíríà gangan kọ́ nà wọ́n fúnra wọn ìgbà làwọn aráàbù yẹn ẹ rí i pé wọ́n sọ pé wọ́n á fi yín lẹ̀ kódà wọ́n á tún credit àwọn kan nínú yín from yẹn gan tún lè gbàyàn ṣiṣẹ́ ẹ máa ẹ sórí bí ṣe sọ̀rọ̀ yìí. owó tó bí ká máa lọ títí káwọn ọmọ àràbù máa fún ọ máa sòkò máa wà nígbà tó ti mọ̀ pé aṣọ òkú wa máa ń wo oníwòkú wa ni wọ́n tó bá ti dá pé black ni wá báyìí kọ́ máa sòkò máa láàrin ṣáírà láàrin títí báyìí. Ìtìjú oríṣiríṣi àwọn bí kò máa jà sọ́kùnrin títì ẹgbẹ́ iye àwọn ṣe pàtí iye àwọn ṣe pàtí kìíní ẹ wo oríṣiríṣi ló ń lọ nínú ìlú wọ́n máa fòkò gbẹran nílé ẹlẹ́ran àwọn aláyé rún. wọ́n ṣe kí ni. ẹ wo àwọn ọlọ́mọ fòkò gbẹran ní bàbá tí ọ̀nì ọ̀tọ́ tó ń tẹ ẹran láyìí tá máa àwọn olórí burúkú nínú ìlú yìí. wọ́n fi òbò gbẹran. àwọn ọmọ Nàìjíríà wọ́n gbé ṣe ẹ̀yìn ṣé wọ́n ni wọ́n lù. ìwà wa ò dáa ìwà wa ò dáa. ìyá mi ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí inú mi dùn fún gbólóhùn tẹ́yìn náà sọ ẹ jẹ́ ká fẹ́ lómi. wọ́n ní pé tí olódodo bá ṣe kinní kan tí ẹlẹ́ṣẹ̀ bá ń di olódodo àmà kún ní ohun lọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn olórí burúkú tó yẹ kó wọn ò tọ́ka sílẹ̀ wọn gbọ̀ngàn àwọn aláìmọ̀ọ́jà àwọn ọlọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ dídì ayọ̀ àwọn ọlọ́mọ bá ṣẹ̀ṣẹ̀ bí lọ́wọ́ àánú òtútù burúkú yẹn tó kó sínú ọgbà ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ ń sàn. ìgbà ọlọmọ yìí ò ní kú báyìí tó dán máa sick. ọmọ sick ẹ̀fọn á jẹ wọn gbogbo àṣẹ wọn. ìgbà yẹn ló máa rẹ́ni tó máa gbé patí sílẹ̀ tó máa ní kó òun ṣe ọmọ ẹ̀ ṣe graduation ní Nàìjíríà. ó yẹ kí wọ́n ṣe patí bàbá wọn tó ti kú láti 10 years wọ́n máa yẹ yẹn padà. wọ́n máa ṣe birthday wọ́n máa pa àwọn lọ sí ibi táwọn Libya máa ń jókòó sí ìyẹn àwọn Libya mọ́. wọ́n wọ aṣọ yàn lẹ́ẹ̀ wọ́n wọ gbogbo ẹ̀ wọ́n wọ pé wọ́n yẹ ọ́ ti yẹ tàtú sára bí ayé rún àwọn ayé wọn ti tán lù yìí. ẹ wo. tó tiẹ̀ dáa má wọrí o ti fún mi ní ọ̀rọ̀ tí máa sọ má wọrí tẹ́lómi bá tún fẹ́ sọ̀rọ̀ ẹ pè mí wọlé mo fẹ́ pe brọ́dà mi kan Àjàní Àjàlá ẹni tí mò ń sọ yẹn ìṣọ́ tó ní state tó ń wà I think ó lẹ́nu ọ̀rọ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni ṣe máa pè ẹ jẹ́ kí n pe brọ́dà mi yẹn ó dẹ̀ kó náà ti pè wọlé ṣé ẹ kọ́kọ́ gbọ́ ohun tó sọ ẹgbọ́n nǹkan tí sísà mi yẹn sọ kò yàtọ̀ sí nǹkan tí obìnrin tó kọ́kọ́ sọ̀rọ̀ yìí kò yàtọ̀ rárá àwọn Nàìjíríà gbé ìwà orí burúkú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ ní ojú tèmi báyìí a wà lórí Facebook recently báyìí mo wo ìkan obìnrin yẹn nítorí coins ó dẹ̀ sí ọyàn sílẹ̀ ní live ẹni pé olórí burúkú làwọn ọmọ tá à ń pè lọ́mọ Yorùbá àti ọmọ Nàìjíríà ń ṣọ̀dọ̀ ẹ jẹ́ ń pè Nàìjíríà toró bá àwọn Ìgbò náà wí àwọn Benin Yorùbá Benin àwọn Benin Yorùbá Ìgbò gbogbo náà ṣe irú ilé ayé wo nìyẹn ẹ wá ń ṣí ọyàn sílẹ̀ eléyìí kòrókòrò níjẹta àbíjẹrin ni o ló tún ṣẹlẹ̀ ó fi ọyàn hàn nítorí pé ó fẹ́ gba coins ó ti gbàgbé wípé ọkùnrin kan máa rí òun máa má kojú òun wọn á lọ wo péjì òun pé eléyìí ò ṣe ọmọ tí wọn lè fẹ́ ọkùnrin míì ń wá ìyàwó bọ̀tẹ̀ yín obìnrin olórí burúkú kan ẹ̀ ń ba ayé wọn jẹ́ àwọn ọmọ alálùbáríkà tó lọ́ọ̀lù Libya láti take responsibility bá family wọn ẹ̀yin lọ́bẹ̀ ẹ̀ mú gbó ẹ̀yin lọ́bẹ̀ ẹ̀ lọ́tún ẹ̀ tún wá ráyè ẹyẹ tó jẹ́ pé tẹ bá ṣe ní Nàìjíríà tó bá mú yín tí ti bá yín nìyẹn ẹ tún lọ ṣe ẹyẹ nílùú onílùú ìjọ wo la fẹ́ sinmi gbogbo eléyìí ìjọ wo lọmọ Yorùbá fẹ́ kúrò nínú ìdẹ̀kùn yìí kí ló dé ẹ wọ taizin ẹ lọ sí òbò fún oní taizin man if possible gan ẹ máa gbà kán máa bá yín sùnú taizin nítorí ẹ ló tẹ fẹ́ san ìtò wá yà mí lẹ́nu ni wọ́n ní ẹ tún lọ ń fi òbò gba ẹran ní abatíọ̀ ayé yín ti bàjẹ́ wàláhì tẹ́ bá kú ìsìnkú yín ò ní kúre
gbogbo ẹ̀ tẹ́ ń ṣe mo mọ̀ pé máa gbọ́ mi o tẹ́ ẹ bá ní awọ́rí èpè kò ní wọ tẹ́yìn tí yẹn kú lọ́rùn yín nítorí pé àwọn tó fẹ́ ṣe àlùbáríkà lu yẹn ẹ̀ ń fi ti ń ba tiwọn jẹ́ ẹ bá fẹ́ ṣàṣẹ́wọ́ ẹ lọ dúró lè kó wọn múyàn sí mọ́ ẹ má lọ sílùú tí wọn fẹ́ wàhálà yẹ kí arábù máa mú yín kọ́ máa dú ẹ̀yìn tẹ́ ẹ̀ ṣe kíní ẹni bọ̀ tó olódodo bá ń jìyà ẹlẹ́ṣẹ̀ mi tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo máa jẹ́ ń bẹ irú ẹ̀ lọ́rọ̀ tí sísítà mi yìí sọ ẹ má bayé jẹ́ fáwọn èèyàn náà kíní yìí ká mi lára kó dùn mí tí mo ò lè ṣe ṣóyìn lórí Facebook bọ̀ mo ti share nítorí Facebook block account mi ni ẹ bá rí èrò a lot of people mọ̀ pé mo wà lórí YouTube that's why mo ní ẹ bá mi share kíní yìí mo wo ẹ̀yin 33 lórí bí ẹ bá mi share ní ẹyọ kọ̀ọ̀kan kí àwọn èèyàn wá gbọ́ nǹkan tó ní àwọn ọmọ yín fi ara wọn ṣe nílùú onílùú nílùú àràbò tó bá wù ẹ́ o lè ṣọ́yàn lẹ̀ lamẹ́ríkà culture ni o lè wọ miniskirt kó máa rí títì culture ni wọ́n ní mú ẹ sí mo sì wọ́n máa wà nínú mọ́tò ní tó bá bọ́ta mo ti rí ẹni tó jẹ́ pé pátá lásán ló wọ̀ lọ sínú store pátá àti bra báyìí ó bọ́ lẹ́nu mọ́tò ó dẹ̀ wọnú store ó yẹ yí díẹ̀ biribiri culture wọn ni ó ṣe wá jẹ́ pé ìlú tí òun ti ṣe culture wọn òun lè yan ọmọ Yorùbá lọ ń ba ojú àwa jẹ́ eléyìí ò ń ṣe nǹkan tó dáa kò ṣe nǹkan tó yẹ ká ṣe rárá àbòsí ti bayé wa jẹ́ ìwà burúkú tẹ̀m̀bẹ̀lẹ̀kún ká dára ẹni ọmọ Yorùbá lónìí nígbà tó ń pariwo kinní kan Yorùbá nation wọ́n bà Yorùbá nation náà wọ́n bà jẹ́ bàbá Jàgàbá tó tún jẹ́ Yorùbá náà òun náà tún fẹ́ ṣe àwọn ọmọ Yorùbá náà tún ń ṣe pé tá a bá dẹ̀ sọ̀rọ̀ sí i aláàrẹ sọ báyìí wọ́n ti mórí wá máa sọ di ọ̀túnla mẹ́wàá mo ti sọ fún yín ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sídìí ọmọ ẹlòmíì tó bá jẹ́ ó ti di olórí pé Haúsá Ìgbò Yorùbá ọmọ àlè ni wọ́n ọmọ Yorùbá tó o bá ní bàbá Tinubu ṣẹ̀ ṣó ti pàwọ́ lọ́mọ rí ni mo yàbàrà ní o Yorùbá nation tó di kọ́ ọ lé mi tó ti yé yín àmọ́ tó bá ní èèyàn kan ṣe ní àsìkò tá a wà yìí tá a fẹ́ gbára wa là ẹ ṣe jẹ́ a lọ síbi tí ẹ̀yin tẹ́ ẹ bá ń dìbò ní o ẹ lọ dìbò fún bàbá kẹ́ ẹ mọ̀ pọ́ ọmọ Yorùbá ẹ dìbò bàbá mi Muyideen Bello máa sọ̀rọ̀ bàbá Bello máa sọ̀rọ̀ bàbá Bello ní ọmọ mùsùlùmí Yorùbá wo àbí Yorùbá wo ni Yorùbá gidi gan tó ti wà lórí president àléfà yìí yàtọ̀ sí bàbá Ọbásanjọ́ ọmọ Ìgbò ni bàbá Ọbásanjọ́ o ẹ jẹ́ ń padà sórí tọ́pìkì tá a wà ẹ̀yin tẹ́ ẹ wà nílùú àràbò ẹ̀yin tẹ́ ẹ ń ba yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́ kí ló dé bọ̀bọ́ yìí mo ti ní kó pè náà kí ló dé ò wá pè ó dẹ̀ yẹ kó pè mí kí n tó parí show yìí o because ó ní ọ̀rọ̀ tó yẹ kó sọ okay. Hello. Báwo ni? Káalẹ́ bọ́ra mi. Ètò ni. Kò bá dé ó yá dá sí àwọn èèyàn ń gbọ́ ẹ. Aláwọn èèyàn ń gbọ́ ẹ sọ̀rọ̀ gbogbo èèyàn ló ń bá sọ̀rọ̀ èmi nìkan kọ́. Ó dà pé bọ́ra mi yóò fẹ́ sọ̀rọ̀. Jẹ́ kí n wá ẹni tí mo fẹ́. Mo fẹ́ pe èèyàn kan. Brọ́dà mi mò ń gbọ́ ẹ náà ó yá sọ̀rọ̀. Ó yá pé ẹ ti rẹ́dí o. Ó yá mò ń gbọ́ ẹ gbogbo èèyàn ń gbọ́ ẹ ó kàn ń ṣẹ̀ ló sọ̀rọ̀ mò ń gbọ́ ẹ. Hello sir. Nípa ọ̀rọ̀ Benghazi náà là ń sọ. Hello. Aláwọn èèyàn ń gbọ́ ẹ má sọ̀rọ̀ lọ mò ń gbọ́ ẹ. Ṣé bó ń wò ó mẹ́ẹ̀ má sọ̀rọ̀. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ Libya ní Benghazi most our táwa Nigerian
citizen là ń fa most nǹkan tó wà níbí báyìí because a máa ń ṣí àwọn. Sọ̀rọ̀ sókè brother mi o, orí ètò ló wà, sọ̀rọ̀ sókè káwọn èèyàn gbọ́ ẹ dáadáa jọ. Hello? Sọ̀rọ̀ sókè. Hello? Mo ń gbọ́ ẹ. Ariwo wà lọ́dọ̀ yín ẹ tẹ́ bá rẹ́dì láti sọ̀rọ̀ ẹ pè mí mẹ́. Ẹni tó bá ti fẹ́ pè wọlé ibi tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ máa ń láti keep ariwo silent otherwise àwọn èèyàn ò ní gbọ́ nǹkan tẹ́ ń sọ. Àwọn èèyàn ò ní gbọ́. Mo ń bọ̀. Kí tẹ̀ tó gbé aago kankan sí mo fẹ́ kọ́kọ́ pe brother mi yìí. Okay. Okay. Jẹ́ kí n pè ẹni fẹ́ pè yìí. Ẹ má bínú. Eléyìí náà ready láti sọ̀rọ̀ okay anyway jẹ́ kí n máa sọ tèmi lọ. Ṣé rí nǹkan tí mò ń sọ nǹkan tí mi ń sọ fún yín ni pé ẹ̀yin náà gbọ́ gbogbo nǹkan táwọn obìnrin alálùbáríkà yẹn sọ. Tí a bá wà ní ìlú onílùú ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Ẹnikẹ́ni tó bá ti wà nílùú onílùú ó láti ṣe jẹ́jẹ́ ni. Ẹni tó bá ti ń pè mí tí tó bá ti ṣẹ̀ lólẹ̀ mẹ́ta máa kọ̀ tiẹ̀ ní mi ní time o. Hello. Hello sir. Mo ń gbọ́ yín. Dádì. Bá ṣe ń sọ lọ, kẹ́rí kò tọ́ síbẹ̀ o. Àwọn kan tún wà fẹ́ báyìí wọ́n ti fi wọ́n àpòrá wọn ní bọ́gàbọ́gà. Àwọn ọlọ́mọ wa góòlù sọ̀rọ̀ tẹ́ para bí wá wò pé bóyá ṣe láti lówó tán àbí ṣe láti kápébù tán. Àbí bóyá ṣe láti kápébù tán. Àwọn wa góòlù sáyé àwọn wà sórí wọn wà sétí. Àràbọ̀ wá wò pé àwọn láti kápébù tán nínú ìlú yìí. Àwọn ní bọ́gàbọ́gà. Ẹ wo ayé àwọn Nàìjíríà ti bàjẹ́ nínú ìlú yìí dáàdì. Nínú ìlú yìí wọ́n ti bàjẹ́. Àwọn ọmọ ọlọ́mọ tó ṣe ń jíjà ayé wọn. Ọ̀pọ̀ tó ṣe sanwó tó ń sìn ìmí inú wọn ti kó wọn sọ́gbà ẹ̀wọ̀n báyìí. Àwọn ẹ wo oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ nínú ìlú jẹ́ pé gbogbo ìwà ilé pátá wọn gbé wá sí Muslim country. Nílùú onílùú. Bẹ́ẹ̀ gbogbo ìwà ilé pátá wọn gbé wá sí Muslim country kò sí èyí tó yọ kù tó ń ṣẹ́kù pé à téèyàn bá dé tẹ̀yìn àmọ́ ọmọ mi tí òun tóun ṣe o kò sí èyí kankan tó yọ kù mẹ́ẹ̀ báyìí dáàdì. Ó dáa ẹ ní sùúrù ẹ Àwọn jẹ́. àti tí wọ́n kó bá ti wá. Sórí a lè fẹ́ irú ẹ̀ kù. Ó kàn jẹ́ wípé ìlú Arab tẹ wà yẹn kò yẹ kán ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ ó dàn jẹ́ kẹ́ gbàgbọ́ ẹlòmíì máa pè é padà. Okay brother mi orí live ló wà o. Bẹ́ẹ̀ni bàbá. Àjàyà ó yá mò ń gbọ́ ẹ. Ọlọ́wọ́ bá fún aṣílágbọ́dọ̀ ọlọ́wọ́ bá ẹni dáàbò lágbọ́dọ̀ ọlọ́wọ́ bá. Àmín. Ẹ rí gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀ ń sọ lórílẹ̀‐èdè Libya. Ó dà pé ò ní nẹ́tíwọ̀kì ibi tó wà o. Nẹ́tíwọ̀kì ẹ̀ ń fèlì níbẹ̀ yẹn o, ó ń fèlì o. Ẹ ní fọwọ́ sí mo ti rà ibi tó bá ní kọ́ fọwọ́ sí. Oh no. Ìwà burúkú, ìwà tí ó tọ́, ìwà tí ó yẹ. Ìwà burúkú, ìwà tí ó tọ́, ìwà tí ó yẹ òun ló máa wù. Ààrẹ ni tó wà ní ìlú yìí for good 20 years tí kò ní problem tí kò ní wàhálà. Bẹ́ẹ̀ náà ni a ṣe máa rí ẹni tó ṣe pé ó ẹ̀ṣẹ̀ wọnú ìlú yìí kò tí ju 2 months lọ tó dẹ̀ máa kó sínú problem. Ọdún 9 mi rè ní Libya ọlọ́pàá ò mú mi rí. Ọdún 9 mi rè. Àtúnlọlé àtúnpadà bọ̀ ọlọ́pàá ò mú mi rí. Ṣùgbọ́n àwọn ló máa ń fọwọ́ ara wọn fa nǹkan yẹn. Àwọn ló máa ń fọwọ́ ara wọn fa. Adébáyọ̀ ó dọ̀nà Àjàní. Adébáyọ̀ nọ́mbà tó máa ṣe ni pé wàá tẹ +1 wàá wá tẹ 202-855-1748 +1 202-855-1748 ṣe lórí WhatsApp nìkan ni ó máa wọlé mò ń gbọ́ ẹ brọ́dà mi. Ṣé rí nínú ìlú yìí ìwọ tó bá sọ wípé bóyá ìlú yìí
wọ̀ tíyàn bá jẹ́ àjèjì ń bẹ̀. Wàláì. Bí afọ́jú bá wọn ṣe bí afọ́jú ń bẹ̀. Wàláì. Tó bá ń ṣe bí arọ́ ń bẹ̀. Ṣùgbọ́n àwọn èèyàn wa kò kí ń ṣe ti tiwọn rárá. Ìrìn tí ó tọ́, ìrìn tí ó yẹ, òun lọ́wọ́ máa rìn káàkiri. Àwọn lè máa bá lé ògóró. Ọ̀dẹ̀ sì mọ̀ pé inú ìlú yìí, ìsìn kan tó ń jẹ́ ògóró. Tó bá sì rí lẹ́nu àwọn tó jẹ́ Libya ẹgbẹ́ wọn, ọ̀ ní ṣe nǹkan fún wọn, ṣùgbọ́n ẹ ti mọ̀ pé àwa fọ́rínà. Bọ̀ báwo lo gógóró ẹ ṣe wọ̀lú yẹn? Ṣé báwo náà ń tà? Àwọn náà lọ ń tà, àwọn náà lọ ń produce fún ara wọn. Ṣùgbọ́n àwọn èèyàn wa nítorí ìjẹkújẹ, wọ́n lè pè wọ́n yí pé lágbájá, ó máa bá mi tagbó, lágbájá, ó máa bá mi tò gógóró, ẹ̀ wá lọ bá wọn tà. Ibi tá jàlá wà yóò dá o, gbogbo bíbà yóò nẹ́tíwọ̀kì ò dá mbẹ̀ yẹn. Àwọn ọlọ́mọ àjọ ìjẹyà bẹ̀ láàfin. Brọ́dà mi nẹ́tíwọ̀kì ò dá, ó ń fèlì. Àwọn ọlọ́mọ àjọ ìjẹyà bẹ̀ láàfin ìlú láwà yìí kò sí ẹ̀gbọ́. À ń gbádùn ní ìlú yìí bàbá, à ń lo náà ọ̀fẹ́, à ń lomi ọ̀fẹ́. Ọ̀gbà táàkì lọ́wọ́ wa, bó o níwèé ìgbélù, òun ṣiṣẹ́ ajé ẹ lọ nìyẹn. Kò dẹ̀ sẹ́ni tó bá wọnú ìlú yìí lọ́kùnrin lóbìnrin tó máa núhùn iṣẹ́ ajé ṣe. Tó máa núhùn iṣẹ́ ajé ṣe ìrọ́lọ́ ń pa. Àwọn èèyàn wa ní kó bára wọn sọ̀rọ̀ ìrìnkúrìn, pàtí lẹ́nìí, pàtí lọ́la, bẹ́ẹ̀dẹ̀ lọ́la, ẹ̀ máa parọ́ ní onílé. Nílùú àràbò láì ṣe Nàìjà. Ẹ ti mọ àràbò ìlú tá a wà yìí kọ́ tó gbélé fún ẹ, a sọ fún ẹ pé Inter, Madam Inter, àtàbọ̀nbílò Inter best. Ìwọ ọkọ ẹ ọmọ ẹ òun làwọn fẹ́ nu ilé o ẹ̀yà máa kérò wọnú ilé ìgbà lọ́yìn wá bọ̀ sílé mọ́ wọn lórí. Ọkọ ẹ ọmọ ẹ. Ọ̀ọ́dẹ ni wá lára owó oṣù kọ̀ọ̀kan la máa ń sọ bí báyìí kòjọ́ Nàìjíríà owó ọdún kan owó oṣù mẹ́fà owó ọdún méjì every month òun là ń sanwó ilé ń bí a kì í sanwó iná a kì í sanwó omi a dẹ̀ ń ṣiṣẹ́ wa ṣùgbọ́n àwọn ọmọ wa ìrìnkúrìn pọ̀ jù ìrìnkúrìn ṣùgbọ́n tó bá ń bá wọn wí ọ̀làjú tó ọ̀là ní Nàìjíríà yẹn tí ọ̀ ní kọ̀kọ́ tó jẹ́ nǹkan kan ẹ̀jẹ̀ kọ́ wọnú ìlú yìí kọ́ bẹ̀ sí máa rí owó bóyá ń ṣe ni ìkan gba 100,000 lóṣù 100,000 lóṣù 150,000 lóṣù ipe ó ń clean hospital lásán o ìgbéraga máa dé sí i. Ẹ̀yẹ sọ fún pé báwo ló ṣe ń ṣe nù ìlú yìí o kò ní gbọ́ sí ẹ lẹ́nu kò ní gbọ́ sí ẹ lẹ́nu. Àjàní ó mọ̀ pé ọba nìwọ king nìwọ because ìdí tí mo dẹ̀ fi pè ẹ́ king ni pé ó create group lórí ọ̀rọ̀ Yorùbá mo dẹ̀ mọye ọmọ Yorùbá tó wà ń bẹ̀ that's why tí mo yẹ ní kó bá mi share ẹ̀ torí page yẹn Libya ló ń jẹ́ Libya group Yorùbá nation ni mo fi ní kó share fáwọn èèyàn kó gbọ́ pé ó sọ̀rọ̀ ẹlòmíì lè wà tó mọ̀ rí ń bẹ̀ tó tiẹ̀ rírí nítorí o bá sọ wọ́n á gbọ́ mo wá pe èdè kan fún woman kan tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní Àjàní ẹ ṣe resume okay ó yá continue máa sọ̀rọ̀ ẹ lọ. ní sùúrù kò ní da fẹ́yìn tẹ́ interrupt kíní yìí o ṣé ẹ ti tún gbé wèrè wá sórí. ẹ ti mọ wọn rábì báyìí nínú kan tó bá ti lè fún wọn ní opportunity. wọ́n tún ẹ tún wá interrupt YouTube again nígbà tó rí pé yóò ń sọ ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń ṣe kíní yìí ẹ̀ lè lálẹ́ o ẹ tún wá wọ́n interrupt YouTube bí ṣe ń sọ̀rọ̀ yìí ni. ó yá máa sọ̀rọ̀ ẹ lọ àwọn èèyàn sì wà lórí ẹ̀. ó ga o ẹ wò ó ṣe rí wọn bá tèmi lè ṣe òun ni mo fẹ́ ṣe yẹn èmi ò ní sọ̀rọ̀ púpọ̀ ṣe rí Yorùbá ní wọ́n ní tá a bá wí a máa kú tá a bá sọ ọ̀run là ń lọ ó ti yé yín abẹ́ kínní tí mo ká ẹsẹ̀ sí tá a bá wí a máa kú tá a bá lọ ọ̀run là ń lọ tá a bá sọ àmì tá a sòótọ́ ọ̀rọ̀ tó o bá sòótọ́ o máa kú tó o bá sòótọ́ o máa kú tó o bá hùwà burúkú o máa kú tó o bá hùwà burúkú o máa kú tó o bá lówó o máa kú tó o bá lówó o máa kú tó o bá lọ́lá o máa kú bó o ní o máa kú tó o bá níyàwó o máa kú bó o ní o máa kú bó o lọ́kọ o máa kú bó o lọ́kọ o máa kú bó o láya wàá kú bó o láya wàá kú bó o lọ́mọ wàá kú bó o lọ́mọ wàá kú àmọ́ nǹkan ẹyọ kan tí mo fẹ́ kí gbogbo yín ṣe ni pé àṣesílẹ̀ wàá bá olóyè kẹ́ ẹ máa ṣe
ntí Yorùbá dẹ̀ ń pè ní àṣesílẹ̀ wa bá ní yí pé ntẹ́ ẹ bá ṣe é sìn èrè ẹ̀ làwọn ọmọ yín máa jẹ lọ́la nítorí íńtánẹ́ẹ̀tì ò ní gbàgbé sísítẹ̀mù tá a wà ń sìn history ti wà lórí ẹ̀ gbogbo tí mo ti sọ láti bíi 10-11 years ó wà lórí bíi hello. 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 Ó yá máa sọ̀rọ̀ brother mi máa sọ̀rọ̀ mú gbọ́ ẹ. Okay sir. Kẹ́rì most nǹkan tó ṣẹlẹ̀ ní Benghazi tá a wà ní. Ṣé ń gbọ́ sà? Brother mi máa sọ̀rọ̀ lọ máa wọlé everybody ń gbọ́ ẹ máa sọ̀rọ̀ lọ. Ó dà pé sori brother tó pè kò get scenario yìí ṣé ó rò pé mi nìkan lòún bá sọ̀rọ̀ ni gbogbo ẹ̀yin náà lẹ mú kèsì wá bá àwọn èèyàn sọ̀rọ̀ kí wọ́n gbọ́ nǹkan tó ń sọ ò ní everybody ló ń gbọ́ ẹ tẹ́ bá ti pè wọlé ẹ máa sọ̀rọ̀ lẹ́yìn eré mi ní gbé mọ́ mi ní time o. Ó tún ti pa anyway it's all good ẹlòmíì kẹlòmíì pé ẹ̀ńtálì ẹni tó bá tó fẹ́ sọ̀rọ̀ mi ò pé mi ìgbé aago yìí mọ́ ṣe rí nǹkan tẹ̀mí sọ fún yín ni pé ẹni tó bá wá ní owó tó bá lọ́lá ẹ rántí pé gbogbo ilẹ̀ ní ọmọ nítorí pé ẹni tó bá bímọ tó lérò pé òun fẹ́ bímọ láyé yìí rántí pé wàá fi àwọn ọmọ yẹn sílẹ̀ láyé lọ. Brother mi Àjàlá sọ̀rọ̀ kan ó ní àwọn tó ti lo 30 years wà ní Dubai àná wà ní Libya wọ́n máa ti bímọ síbẹ̀ ọmọ wọn gan àti máa bímọ torí ọmọ 30 years tó bá bí ń gbà yẹn àbọ̀mọ tó kó wọlé gbà yẹn àti bímọ àti máa bímọ dáadáa ìgbà táwa náà wọ̀ lù yìí ọmọ tí mo bí ń lù yìí gan òun náà ó ti close to ọmọ tó lè lọ́kọ àwọn tá a kó wọlé gan wọ́n ti ń lọ́kọ wọ́n ti ń bímọ bọ̀ǹkọ́ ẹyọ kan tí gbogbo yín ń rò ní pé ọjọ́ ọ̀la àwọn ọmọ yẹn ni most yín bàjẹ́ wọ́n ní kẹ́ má mú gbó ẹ̀yin náà lẹ́ lọ́ mú gbó lu Libya ẹ wá ní wọ́n àtáàkì yín wọ́n ní ẹ má mú sìgá ẹ rò pé Libya gba gbogbo nọ́ọ̀sẹ̀sì yẹn táwọn bá mú wọn ní báyìí fà á ìlú wọn ni tọrọ mo nílùú ni wọ́n ní ẹ má ta tẹ́tẹ́ ẹ̀yin náà náà ń bá ń bẹ̀ wọ́n lẹ́yìn lẹ́ máa rántí òkú ìyá yín tó ti kú tipẹ́tipẹ́ ẹ máa yẹ́yìn ẹ̀ padà torí ẹ ti rówó jí ẹ̀yin lọ́mọ yín máa ṣe graduation Nàìjíríà tẹ máa dá patílẹ̀ ẹ pọ́ǹpù champagne tó bá wù yín kẹ́ bú èmi ò kíà gbòó tọ̀rọ̀ náà sọ fún yín tó o bá wà nílùú Libya tó o dẹ̀ ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe sọ tó o dẹ̀ ń rí owó ń bẹ̀ nǹkan tó yẹ kó o ṣe ni pé fi owó yẹn ṣe nǹkan sílẹ̀ bàbá ẹ̀ ìlú onílùú ò ṣe é dúró sí torí nǹkan lè change at any time pẹ̀lú bí ilé ayé ṣe ń lọ yìí tó bá dọ̀là ń sìn báyìí jẹ́ citizen America yìí tó bá dọ̀là tó bá ní you wasn't born here BNB date of birth mi ò sọ America pálí America mi ni mo mú dé pálí Nàìjíríà mi ni mo mú débí tó change tí mo fi gba pálí America tó bá dọ̀là tí America bá ní ó yá everybody máa lọ́lé ẹjọ́ torí Ọlọ́run níbo ló fẹ́ dé sí ìlú Nàìjíríà gan máa ṣòkì tó bá ní kí gbogbo the whole world kó deport everybody pé òkè ó dáa Nigeria must go oníwèé Nigeria must go kó ṣe bẹ́ẹ̀ lamẹ́ríkà kó ṣe ní Canada kó ṣe London kó ṣe ní Egypt kó ṣe ní Germany kó ṣe ní everywhere ẹjọ́ tó rọ lọ ṣé Muritala Muhammed airport lè gbèrò tẹ bá wà nù traffic kan ẹlòmíà lo èdè kó tó dé ibẹ̀ làwọn olè máa tó wá wọ ọbẹ̀ wá ká yín mọ́ wọn máa gbà tọwọ́ yín left and right. I don't know aago yìí mi o. Hello. Ẹ kálẹ́. Ẹ kú ètò. Ètò ni mò ń gbọ́ àwọn èèyàn ń gbọ́ ẹ. Yes sir. Ṣé rí most nǹkan tó ṣẹlẹ̀ ní Libya ìgbà sí àwa Yorùbá. Àwọn ọ̀pọ̀ ìlànà Nàìjíríà not Nigeria Yorùbá ló fà jù. Ṣé ń gbọ́ sà? Mò ń gbọ́. Àwọn fara nípa àwọn ń ṣe ẹyẹ wọn náà ń ṣe wọn náà wọn ń ṣe omi wọn náà wọn ṣe ogbó ẹ kìló ń fà hello. Mò ń gbọ́ ẹsẹ̀ máa sọ̀rọ̀ ẹ lọ brọ́dà mi. Wọ́n ní wọ́n ṣe gbogbo àwọn ni wọ́n fa most kan tó ń ṣẹlẹ̀ níbí báyìí. So wọ́n wà
ti jábọ́. So wọ́n á ní pé owó tí àwọn yẹn tí wọn ò rí gbà ní wọ́n sanwó fún wọn ní pé gọ́ọ̀mẹ̀ntì wọ́n sanwó fún wọn normal but owó táwa ń rí ó ń ju most owó tí wọ́n ń rí lọ ní oṣù ìsọ̀rọ̀ tí gọ́ọ̀mẹ̀ntì wọ́n san fún wọn lọ. So àwọn yẹn máa sọ pé àwọn ni wọ́n sọ fún owó tá à ń gbà ní ilé ní bíbá yìí tá à ń gbà ní pé monthly ní bíbá yìí tàbá sẹ́lẹ̀ sí Nàìjíríà most 50,000 naira monthly. Do you understand? Hello? Mo ń gbọ́. 100 without no tax, without no. Kò sí tax ń bẹ̀ o, kò sí everything. Wo brother mi, jẹ́ kí obìnrin yẹn sọ̀rọ̀. Ó dà pé ìwọ. Hello sir. Mo ń gbọ́ ẹ̀jàre sister mi, ó yá sọ̀rọ̀ sókè. Ọkọ ẹ̀ àbí brother yìí ò sọ̀rọ̀ sókè dáadáa tiẹ̀. Ó yá, mo ń gbọ́. Okay sir. Ṣé number 1 nǹkan tó jẹ́ kí ara wọn Libya kan báyìí. Number 1 wọn ò rí owó gbà. Àwọn ọlọ́pàá wọn ò rí owó gbà. Náà mi yé yín. So wọ́n lè mọ̀ pé owó tí àwa ń gbà ó ju tiwọn lọ. Wọ́n mọ̀ pé owó wà ní ọwọ́ wa. Ọ̀rọ̀ yẹn ń yé mi díẹ̀díẹ̀. Ó dàbí kán máa san sálárì tówó tó ń sọ fọ́lọ́pàá ò tówó tó ń fún àwọn tó ń pera ọlọ́mọ nílùú. Wọn ò ní nẹ́tíwọ̀kì ń bẹ̀ yẹn. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀, mo ti gẹ́ẹ̀tì yín, gbogbo yín náà kankan náà lẹ́ ń repeat. Ẹ jẹ́ kí mi fọbalẹ̀. Ẹ jẹ́ ká stop calling by right now. Stop calling by right now. Let me just stop. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Kí lè round up to you because mo ṣe ní ètò tí mo fẹ́ ṣe. Sister mi, ẹ jẹ́ n fún wọn láyè tó ráwọn náà ní kíní. Ó yá, mò ń gbọ́ yín o. Nàìjíríà wa náà ló dẹ̀ máa ń lọ tó máa lọ ro ẹjọ́ fún àwọn pípù yẹn pé oye báyìí máa ń gbà. Ṣé ní oye tá à ń gbà yẹn oye tá à ń gbà lọ́dọ̀ wọn bíbá yẹn wọn ò mọ oye tó jẹ́ ní ọ̀dọ̀ wa ní Nàìjíríà. Ṣọ́rọ̀ mi yé yín báyìí. Wọn ò mọ oye tó jẹ́ ní ọ̀dọ̀ wa ní Nàìjíríà wọn ò mọ̀. Ṣọ́rọ̀ mi yé yín. Tábà lè sọ fún wọn irú 100,000 báyìí. Tábà sọ fún wọn pé 100,000 ní la pè fún wọn ní Nàìjíríà money tí kì í ṣe ní Arabic money yẹn. Tẹ́tẹ́ àti òun bá ṣe Arabic name wọn la fi pé 100,000 yẹn. Àwọn rí ní owó tó pọ̀ gan-an ní. Ṣọ́rọ̀ mi yé yín. Owó yẹn pọ̀ gan-an ní. So tábà ti àwọn ọmọ Nàìjíríà wa náà lọ tún lọ sọ́nà translate owó yẹn fún wọn pé oye báyìí ló jẹ́ ní Nàìjíríà money. Oye báyìí ló jẹ́ ní Nàìjíríà money. So now, okay, ẹni tó ń gba 150,000 ní oṣù. Ṣọ́rọ̀ mi yé yín. 150,000 tábà gbà mí báyìí. Tábà sẹ́ǹdì ẹ̀ sí Nàìjíríà, a máa rí 150,000 nílé. Ṣọ́rọ̀ mi yé yín. Àwọn yìí náà lọ tún lọ sọ́nà ń bá wọn tọ́nà ń sọ fún wọn pé oye báyìí ní sálárì tẹ́ni báyìí ń gba oye báyìí ló mì ní ọ̀dọ̀ wọn. Àwọn ọmọ wa rí náà. Sálárì wa ẹni tó ń ṣiṣẹ́ wá tẹ́lẹ̀ báyìí. Ẹni tó ń ṣiṣẹ́ wá ní 20,000 tẹ́lẹ̀ báyìí. Wọ́n ti ń já owó wa sí 100,000 náà. Wọ́n gba iṣẹ́ wọn ní 20,000. Wọ́n ti yọ 20,000 lórí ẹ̀ kúrò. Wọ́n gba iṣẹ́ 900 báyìí, which is 90,000 Nigeria money. Iṣẹ́ 90,000, 80,000 làwọn ń rí báyìí. Owó wa ò wá tó bí ti tẹ́lẹ̀ mọ́. Ṣọ́rọ̀ mi yé yín báyìí. Iṣẹ́ wọn lè lè àṣepẹ́ ẹ̀kú ni. Reason tí wọ́n wá ń gba ọ̀rọ̀ tẹ́ pé wọ́n máa wá sílé wa, wọ́n máa jà wá lólè, wọ́n máa kó TV wa, wọ́n máa kó wa, wọ́n sì mọ̀ pé ilé ní ọ̀pọ̀lọpọ̀ wa máa kówó sí, wọ́n máa kó TV, wọ́n tún máa rẹ́pọ̀ àwọn obìnrin wa. Ẹ̀ẹ́dẹ̀ nílé ṣe nǹkan kan. Kí la fẹ́ ṣe lójú ìbọn ọmọ ẹtì yẹ dájú ọmọ ẹtì yẹ ní Libya ó ń lò ìbọn. Ọmọ ẹtì yẹ ní Libya ń lò ìbọn. Níbo náà ti rí ìbọn? Àwọn free kò sẹ́ni tí kì í lo ìbọn. Kò sẹ́ni tí obìnrin wọn gan ń lo ìbọn. Mo gbé. Obìnrin wọn ń lo ìbọn. Kọ́ tiẹ̀ free wa bẹ́ẹ̀ ní Nàìjíríà. Kọ́ tiẹ̀ free wa bẹ́ẹ̀. Ọlọ́run ọba o. Obìnrin wọn ń lo ìbọn. Ṣé rí obìnrin wọn tí obìnrin wọn bá ń lọ tí ọkùnrin bá àtàkì ẹ̀ ní ojú ọ̀nà tó bá àtàkì ẹ̀ tí obìnrin wọn bá pa obìnrin wọn kò sí ẹjọ́ ń bẹ̀. Self defense.